tí kò ní mà ní kó. Allahu Akbar. Ẹ̀dá tí ó jí tọ̀ láyà bí ìfẹ́ mọ̀ òṣèbá tí kò ní mà ní kó. Ẹ bá ń gbọ́dọ̀ tóbi. Ẹ rí gbogbo táwọn àgbàlagbà fi ń dá wákà yìí wá sí ni. Àbẹ̀gbé ládàá, àbẹ̀gbé ni. Kò sí bó ṣe lè lówó tó tọ́lọ̀ ń kẹ́ ẹ̀ tó àwọn olówó ẹgbẹ́ ẹ̀ kọ́ ní òjò. Wọ́n jẹ́ ní súnmọ́ bẹ̀, wọ́n ní súnmọ́ bẹ̀, wọ́n mọ̀ kàn ní báyìí. Torí ẹgbẹ́ tó máa bà wọ́n náà gbé dé ọ̀rẹ́ àwọn ọlọ́mọ lọ yìí. Wọ́n ní kí tí ń pa kíní kẹ́ni ń kòwé fún ni. Tọ́ àwọn tó wàá pé òun àwọn tádìkọ ọlọ́run náà ní wọ́n àtàríbọ́ bẹ́ẹ̀. Àwọn náà wọ́n gbẹ́ kótó wọ́n máa lágùn yọ̀bọ̀ ní òòrùn. Àwọn náà wọ́n tó bẹ́ ìgbẹ́ dàbẹ́ bá gbé wọ́n ní bí ẹrú orúkọ mọ́ ẹ bá gbòkú jáde ní òbí. Kullu nafsin dha'iqatul maut yóò ta ìjẹ́ ìyẹn ọlọ́ọ̀ni kò sí bó ṣe lè fẹ́ dọ́gbọ́n kò sí mọ̀lẹ́bíjọ́ kan àṣàrá ìdúgbò kan pàdé ẹ̀ mọ́ bí kan náà ní ibi tó bá ti pàdé ẹ̀ mọ́ yẹn ibi tó pàdé ẹ̀ mọ́ yẹn náà ìjúwọ́ náà ti rí tóun náà ti rí ẹ kò sí pé mo fẹ́ dágbére kò sí pé mo fẹ́ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ kò sí pé mo tún ní kankan tí mo fẹ́ sọ mọ́ tí màláìka kú bá ti yọ sí ẹ tó lè rí gbóhùn rẹ tóun náà rí ẹ kò sí lọ kábọ̀ mọ́ ọjọ́ yẹn kò wá sẹ́ni tó mọ̀ gbà tí ó yá kò sẹ́ni tó mọ̀ bí tí ó ka wọ́n kò sẹ́ni tó mọ̀ iṣẹ́ wo lòun ó ṣe ní dédé ọ̀kankan bí tí kìíní yóò fi ká wọ́n kò sẹ́ni tó mọ̀ ìyẹn ló wáyé tó kó máa pa ìní àtẹ̀yìn láyà báyìí tó kọ́ tá à ń ṣàdúrà fún bàbá wa Usman ní wọ́n ṣe tiwa náà jọ̀ka whether you like it or not níjọ̀kanjọ̀kan ọjọ̀kan bá a ti ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ìgbà tí wọ́n bá wẹ̀ kú tán kí wọ́n dìkú tán wá gbókú jáde níjọ̀kanjọ̀kan yọ kèmí àtiwọ́ náà àmọ́jọ́ yẹn ṣe ọjọ́ téèyàn jáyà fún tó bá já sí pé láàrin ìwọ àtọ́lọ́wọ́ súnmọ́ Ọlọ́run súnmẹ́ àwọn ẹni Ọlọ́run tí ma dèédé ìmí ìkan ó ti sọ́nù àwọn ẹni Ọlọ́run ní báyìí láwọn bẹ́ sùn ó rẹ̀ lómi ó ti gbẹ́ kábàrí ẹ̀ kalẹ̀ ìgbé ìdí báyìí jẹ́ lómi ó ti máa lọ ṣe fàájì bẹ̀ kò sí tó kù kó o ti gbẹ́ sàárì ẹ̀ kalẹ̀ kọ́ máa nàṣẹ̀ báyìí sẹ́gbẹ̀ẹ́ bẹ̀ ọkọ̀ tẹ̀sùn báyìí náà ló bá mọ̀ ní kọ́ máa fà á lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ kọ́ máa wò ó pítọ́ bí tí sùn èyí wọn náà Ọlọ́run máa wọ pé ẹrú mi mọ̀ ọmọ ìpè mi lọ́lọ́run ọmọ ìpè mi lọ́lọ́run ọpáyà ìpè mi lọ́lọ́run ọpáyà wípé mi ní alájínà ẹkùn wà mí ní àádọ́gbẹ̀rún wà mí ní àádọ́gbẹ̀rún dáadáa ẹ̀yìn màláíkà ẹrú mi tó gbẹ́ kòtò kalẹ̀ tó ní sàárè òun ọmọ bíbẹ̀ lọ́wọ́ padà sí tí wọ́n lọ ṣe fàájì lẹ́gbẹ̀ẹ́ kalẹ̀ ó ti wo sáìsì ẹ̀ torí pé nígbà tí wọ́n bá gbẹ tán wọ́n tún wá yọ yàrá fún ọ yàrá ó ti sanra mọ́ bó ṣe sílímù mọ́ èdè ẹ̀ náà ni wọ́n yọ fún ọ kí ló dé tó kú ṣètò ẹ̀ kalẹ̀ kí wọ́n náà máa wò ó kọ́ ọmọ ṣe tẹ̀sùbá lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ kò ní bọ́ ọlẹ́rù mọ́ yíwọ́n náà máa mú ọ páyà bó ṣe máa hùwà yíò náà máa mú ọpá ya owó tó kó pamọ́ owó lè tètè máa tó yẹ kó máa ṣe sàárà mí ní àlẹ́kì náà kùn wọ́n fi àdìwẹ̀ ìlú wọ́n mí ní àdókòrò ìdókòrò tààtà tó rà ọlọ́run ní pinnu lẹ́hún láti mú yín ibẹ̀ náà láta yín padà sí ibẹ̀ náà láti ti gbé ìdílé jọ pé ní àti àwọn gbọ́dọ̀ tó bí nígbà tó bá ti wá ṣètò ibi tó fẹ́ sùn sí táwọn tí wọ́n gbé ọ ní kankan jọ síwájú ìmáàmù kí ìmáàmù dé kọ́kọ́kọ́ kábára àkọ́kọ́ ní sáàfù náà bá fi tí ìmọ̀ bá fi kábára tó bá ń ra ọlọ́run nígbàtà bá ti ṣe Allahu Akbar àkọ́kọ́ ìmọ̀ ké Suratul Fatiha ìpè àkọ́kọ́ nù ló ké Suratul Fatiha ẹlẹ́ẹ̀kejì yóò ṣe sàlátù Ibrahimiyya ẹlẹ́ẹ̀kẹta wọ́n ṣàdúà fún òkú ṣàdúrà fún mi náà bí já sí wípé nǹkan mẹ́ta èèyàn gbọ́dọ̀ jù bẹ̀rù ikú yóò dé ìjọ kan náà inú nǹkan mẹ́ta yẹn ni àkọ́kọ́ bẹ̀ ní pé jọ́tọ̀ bá bí ma àbá tó fẹ́ràn lójọ́ sọmọ rẹ lóko yóò lápá
wọ́n ti ká fún kí ìta ọwọ́ sọmọ ló pọ̀ àfáà tí ọ̀fẹ́ rẹ̀. ẹ̀ẹ̀kejì níjọ́ tó bá fẹ́ ṣe ìyàwó fọ́ọ̀mà àwọn àfáà tó fẹ́ràn ọ ní ojú sóòdì. ẹ̀ẹ̀kẹta làwọn àgbàlagbà ń ṣe nísìn àgbàlagbà ní ojú ọ̀tọ̀ ẹ̀dá kò wọ́n bá kú ìmáàmù báyìí ní bá wọn kí wọ́n sì ń dára. ìwọ́n tó bá ti máa pè ìmáàmù àdúgbò yẹn gbàtàrà yín tètè sọ́kalẹ̀ o. torí pé kí ni mú àwárẹ́ lómi kan bá pè é lọ́kàn máa wọ́n ní ìgbà ìwọ́n tó bá wọn sọ̀tà sóòkù òun ní òun sì ti pé ẹ̀mí rẹ̀ sì kú sí ẹ láyé tẹ́lẹ̀ ìgbàwó ló wá fẹ́ ṣe fún ẹníwájú ọlọ́run ẹni tẹ́lì ti ẹ̀ gan tí ó ti dúdú sí ẹ láyé tẹ́ ti ṣọ̀tá tẹ́lẹ̀ tó wá sọ kalẹ̀ tó wá bá kú ẹ̀dàkùn bàbá ìmọ̀mù tá à ń fa wàhálà ẹ̀ má jẹ́ kó kí òun sí lára wọn tó sọ tó fi ti síwájú kò sí pẹ̀ kan tí ó ṣe fún ọ kọ́dà bí bá ń ké oko tí ń ké ẹ̀mí rẹ̀ ọmọ sọ pé àfi máa kú bàbá yìí àdúgbò alágbàfà àti àpò ìrẹsẹ̀lẹ̀ tó gé kí n ṣe lára àkútúkú ẹ̀ sálọ́mà tí ó ta yóò bọ́ tí wí ló fi dá gbogbo nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká palẹ̀ mọ́ fún nǹkan tí ó dé ní sílọ̀ ọlọ́run sì ti fún wa láwọn guides tó fi gbọ́dọ̀ bẹ̀rù ó ní kọ́kọ́ gba ìpò òun lọ́lọ́ kọ́kọ́ gba ìpè òun ní ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ni pé sin òun ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ní kí yasaka ẹlẹ́ẹ̀kẹ Ramadan nípọ̀ ìgbà rẹ̀ ẹlẹ́ẹ̀karùn ní ṣe hajj gbogbo tọ́nà wọn kàkalẹ̀ yìí gbígbà rẹ̀ gúnlẹ̀ fún wọn ọlọ́run ṣe pé ọlọ́run ti fún wa lọ́nà tó já sí pé o ò ní ibi àti páyà dípú bá dé àbí tí ń bá ń bọ̀ kó sọ́njọ́ ní bàbá wa kan láti 2019 mo lọ bá wọn fún ọ̀rọ̀ kan tó bá wa dá sí bàbá wọn ní alábẹ́rẹ́ òrìnà ọ̀rọ̀ báyìí wọn mú sọ́dà títì lórí wíńdò tí mo jókòó àsàrà ìlú tí mo lọ òun ní retí àmọ́ kò tí ì dé ìsáàrí tí ìdámọ̀rọ̀ kankan máa ó ra ìdánilò kankan ló máa ẹ̀sùpá àti tí mo bá mú èyí retí ẹ̀kọ́ gbogbo ọ̀nà tí ó bá gbà wọlé kó wá mú mi máa lórí ìtàsí tó ó ti yẹ kí mú mi ní fi ọ̀rọ̀ ìdí sọ́dọ̀ ọlọ́run nìyẹn láti tó jìnnà ẹtí bàbá wọn ti kú díṣẹ́ o wọ́n sì jókòó lórí nílò náà tán retí ẹ o ẹbá gbọ́nà tó bí àwọn alábàdì sọ̀rọ̀ ọwọ́ àṣìkú nìkan lẹ́ẹ̀mà ṣe ní láwọn àṣìkú nìkan lẹ́ẹ̀mà ṣe jáde bàbá ṣe òun náà lẹ̀wọ̀ ọlọ́run ṣe máa bà ẹ́ kò sọ pé ó dà tó bá lo ẹwọ èyàn kọ́ bẹ̀rẹ̀ òun wọ 20 òun wọ 30 òun wọ 40 òun wọ 50 òun dé 60 yẹn 60 kí là lẹ́mí tọ́ọ̀bá ti ń wọ 70 lọ ọlọ́ọ̀gá tó fún ẹ lẹ́nì ni tọ́ọ̀bá ti ń wọ 70 àlójú wọ 80 wọ́n náà mọ̀ ní kò sí tó kù mọ́ bàbá gbọ́rọ̀ wá síwájú ẹ̀sùn ó tọ́ lókù torí tó bá ti ní kó o ti ń wọ 90 bọ́ọ̀ bá ṣọ́ra ẹnukọ́ ara máa nù ọ́ ní síbi oúnjẹ lókù bọ́ọ̀ bá ti ń wọ̀ báwọn náà lọ bọ́ọ̀ bá ṣọ́ra wọn máa lédi fún ọkùnrin ọmọdé lójú àgbàwọn náà gán ṣòro dà àgbà yẹn gan ọ̀fẹ́rẹ̀ ẹlòmíì ẹ̀sìn rẹ̀ lòmíì pẹ̀lágbà ẹ̀yẹn náà yémúyémú ní òṣè tó fi lọ́bọ́lọ́ àgbà bí sì ní kó tó dọ́dọ̀ ọlọ́run tó ti dàrú ta ní ṣe bẹ́ẹ̀ ọlọ́run ni ló fi já sí wípé gbogbo táàbà máa ṣe láyé ẹ jẹ́ ká fìyẹn náà kún láti bọ̀ tán rí wọlé áàkì bọ́tẹ̀lì mọ̀tẹ́kì kájọ máa ṣe gbogbo pátá bẹ́rẹ̀ ìṣàdúrà ká máa ṣe ó já sí pé jẹ́rí ilé ayé dáwà yìí àfi ká fi sùúrù lóbẹ̀ àfi ká fi sùúrù pẹ̀lú ọlọ́run tọ́lọ́run tẹ́rí yẹn ó lè bá dùn kankan gbogbo tí sì ń bá wa sọ̀rọ̀ lé lórí ó ti fún wa ní pé gbogbo ẹni tó bá ti páyè ìlú ọlọ́run wàlẹ̀ ákìbátú lil muttaqin ó ní wọ́n tó bá ti páyà ní aláìnà àwòlíyà mùlá ó ní gbogbo ẹni tó bá ti páyè ìlú ọlọ́run tó sì mọ̀ pé ìlú ọlọ́run lọ́lọ́run gbogbo tí bá ṣe ìlú ọlọ́run náà ní fi ṣe bí bá ń sọ̀rọ̀ ìmọ̀ ìpè ní ọlọ́run ni bí bá ń fi ẹjára fún yàn ó mọ̀ ìpè ní ọlọ́run ni ọlọ́run ní wọ̀dà ó yẹ sẹ̀nù irú àwọn èèyàn bẹ́ẹ̀ kó mọ̀ wulẹ̀ páyà mọ́ Àlẹ́bí ìnáyẹ sí kúrúnà gbogbo àwọn tó rẹ̀ já sí pé kí ni gbogbo gbàjẹ́ ní tí ó máa ti pẹ́ fọ́lọ́run
akàn wà ń bẹ̀ ní káàdà báàbílẹ̀ akàn wà ń bẹ̀ ní kò sọ́gbẹ́ ìjọkànjọkàn kò bẹ̀ àdúrà tó kàn máa tí wà tí yóò máa ṣe ní pé gbogbo àti ó bá yá má jà kàn kò síbi iná má jọrọ wọ́n parí síbi iná má jọrọ wọ́n parí síbi iná gbogbo tá à ń sọ pé à ń ṣe yìí náà àti mọ́lọ́run lọ́kàn ni àti máa kírun ni àti máa yan sàká ni Ramadan ló ń bọ̀ àti máa ti gbàgbé Ramadan ni àti ṣe hajj ni gbogbo ẹ̀ wà lórí bọ́lọ̀ bá fẹ́. kì í ṣe tèmi àtẹ̀yìn lè fọwọ́ sọ̀yà ìbò dá wa lójú kì í ṣe tó lè fọkàn balẹ̀ lórí ìbò dẹ́ ẹ lójú ọlọ́run ò lè ṣaláì má gbà má jẹ́ kí yín wà nísàlẹ̀ ọkàn rẹ̀ tó máa sọ fọ́lọ́run jọ ọlọ́run dákun jẹ́ ọjọ́ tiẹ̀ ni kó máa rí gbogbo tí mò ń ṣe yìí nígbà tí mo ti gbà pé ń pàdé ìwọ ọlọ́run jọ kan tí ò sí dá òkú pẹ̀ gbogbo tí wọ́n ṣe yìí fẹ́ bí ni ẹbí tó máa dákun jọ ọjọ́ tiẹ̀ bí tí ń ṣe fẹ́ bí tí ó máa ọlọ́run dákun jọ ọjọ́ tiẹ̀ gbogbo ẹ̀ náà ọ wà lórí kó o tún máa sunkún sọ́dọ̀ ọlọ́run pé kó jọ tiẹ̀ torí tó bá lọ́dọ̀ tó bá ní kó jọ tòun kó o sì lè padà wá tó ṣe má. ìfẹ́ ó sì ṣàgbá gbogbo ẹ̀ gbogbo wa tá a wá gbọ́ ìdáhùn sí alájà wa Kàfáyà tí wọ́n ní ká bá wọn ṣì pẹ̀. wàkàdọ́ rẹ̀ bùkà aláàtàbò síwájú ọlọ́run fún bàbá wa Alhaji Usman àṣetọ́lọ̀ ń pa pípé àtìyá àti bàbá ọmọ láṣẹ káṣẹ dáadáa sí wọn tí wọ́n bá bẹ̀rẹ̀ ayé tí wọ́n bá tó sí máa wọ́n kó rọ́bì wọ́n rọ́mùhúmà ká máa rọ̀pọ̀ yá ní sàmìlà tí wọ́n bá wà láyé káṣẹ dáadáa fún yá àti bàbá wa láwọn kan sọ pé àtẹ́bíwá Muhammad wọn lọ́dọ̀ àwọn oníyàṣẹ dáadáa tá ló wáyé káṣẹ dáadáa fún Ànábì ní ìyá rẹ̀ àwọn sẹ́yìnlẹ̀ ní sáàdì bí wọ́n ti lè ní ọmọ tí àwọn méjèèjì yẹn ìwọ̀ tí wọ́n máa ń ní pé ṣe dáadáa sí wọn èyí tó bá ṣe sí wọn láyé yẹn ó kún ju èyí tó tún máa ṣe ń bàtà bá pẹ̀ ìdá ẹlòmíì ìnira tí ń bẹ fóbi ẹ̀ láyé kò ṣe é kó ìnira yẹn ò ṣe é kó tí ó bá ti wá pẹ̀ ìdá tán ló wà pé pàtí yíwọ̀n ní fáídà èyí tó ní fáídà ni pé má ní gbowó ìjọba wọ́n náà fún tó fún má ní gbowó bàbá wọ́n náà tó fún báwo ṣe ń bọ̀ yìí lóògùn kankan sẹ́yìn ọkọ̀ rẹ̀ kọ̀ kàn já sọ́dọ̀ bàbá rẹ̀ lóògùn kankan sẹ́yìn ọkọ̀ rẹ̀ kọ̀ kàn já sọ́dọ̀ ìyá rẹ̀ wáyé wúlòkù kan má jẹ́ kí bàbá ọkàn sí ìyá tí ó fi jẹjọ́ tó tún fi lùbọ̀ ọlọ́run lára wọn fóníkálùkù tiẹ̀ àwọn ìyá ní máa sọ́kùnrin náà máa dọ́gbà bèèrè pẹ̀lú wá fún bàbá ẹ̀ báyìí wọ́n pé á ẹ̀sà ìgbàtí àwọn ìyá wọ́n bèèrè wọ́n sì dọ́gbà bèèrè bàbá ẹ̀ gbìyànjú fún kí ló wá fi sẹ́mi lókùn tí ẹ̀ báyìí bàbá ni bàbá ẹ̀ ọfẹ́ mọ́tò fún ni bọ́ọ̀ bá ti gbọ́ sáájú tó bẹ̀rẹ̀ sí tó bòrò ọ̀ọ́ṣẹ̀ káyìí ni òun sì ní tó bá ṣẹ̀ òun lè láti jẹ́ náà wọ̀ inú ẹ tí yẹn gbọdọ̀ sáté yẹn gbọdọ̀ ṣe òun ni yáyẹn lórí pé lóòótọ́ àtẹ́bí ní àdìjẹ́ náà yẹn ń bẹ látẹlẹsẹ̀ wọn àmì tó le jù nù wọn nìyá ìyá àwọn ni wọ́n le jù àwọn náà ni wọ́n sì máa dẹkùn ọ̀ṣẹ̀ wọn wọ́n máa dẹ báyìí ni mo bí ẹ ọyàn méjèèjì báyìí mo gbèsè ẹlẹ́ni tó ń bẹ́ẹ̀ ni síbẹ̀síbẹ̀ náà ó tún máa bẹ̀ wọ́n ni. Al-Quran ni wàkúrò ní òrámùkùnmá àmà rọ́pọ̀ yẹn ó ní òsì gbọ́dọ̀ ìbáyà yẹn ṣe pọ̀ ní pé wàkúrò kọ́ọ̀lẹ̀ kẹ́límà máa bá wọn sọ̀rọ̀ alápọ̀nlé kọ́ máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ kọ́ máa sojú wọ́n Al-Quran ní jìnà sí má ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ àpọ́nlé ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ojú máa jáde lẹ́nu ẹ̀ sáwọn òbí ẹ̀ má rí kó ga jù wọ́n lọ torí àwọn ni wọ́n tọ́ ẹ̀ ó jẹ́ kankan tẹ́lẹ̀ ó wà nínú àtàrà lè sá nínú mi nàtàrí lẹ́mí ẹ̀kọ́ ṣe àmọ̀ṣkúra ó wà nínú ẹ̀ tí wọ́n sọ pé ní orí kìíní yẹn máa ń jọ wá sí bó ṣe lè tó ń sìn
kí wọ́n ń bẹ sọ̀rọ̀ tó wọ́n sojú mọ́yìn tó sojú mọ́yìn bá sì bá sọ́ọ̀sì àdérójú ẹ̀ lẹ̀ aláwòdì ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ tó bá wà ní ẹni ṣe bẹ́ẹ̀ Al-Qur'an ní wọ̀kúrú qawlan karima máa bá wọn sọ̀rọ̀ àpọ́nlé lọ́rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí tó bá fi kú tó bí ṣe fún kó tó kú tó àti gbàgbọ́ rẹ̀ kú sọ́wọ́ lọ́wọ́. ìdíláwọ́ máa ń jáde tó já sí pé bá a ti sọ yìí gbogbo wọn tó sì níyà tó ní bàbá tọ́jú wọn báwọn sọ̀rọ̀ àpọ́nlé báwọn sọ̀rọ̀ má sì ronú kú sí wọn torí àsìkò tá a wà yìí ọba ti ní dúkìá bó tètè máa dọ́là àwọn ọmọ wọn máa lò wọn náà má sì kọ́kọ́ púpọ̀ kankalẹ̀ wọn padà wá tà ń gbàǹjo kọ́mọ̀ bá jẹ́ wọ́n bá kó olówó báyìí kó o ṣe tó yẹ kó o ṣe pẹ̀lú wọn ọba kọ́kọ́ púpọ̀ kankalẹ̀ bó tètè lọ ní wọn máa sáré ó dà wọn ní ẹ má sì fún wọn sínú ilé yẹn o wọ́n sì sínú ilé yẹn ẹ bá sì á máa kú ní o ibi tó ju wọn dá dé nísìnyí àmọ́ wọ́n tó bá ti ṣe bẹ́ẹ̀ máa tó wọ́n ṣe fún ọ náà ọmọ tiẹ̀ ló ṣe fún ọ. ibi tá a lọ ní wípé ẹ fi ohun tó dá máa báwọn òbí sọ̀rọ̀ àyà ẹ wá parí ẹ̀ ó ní wọ́n kó rọ́bì òrámùkù máa kámọ̀ rọ́bà ya ní sàdéra ìjókòó tí alájà wa Kàfáyà tí wọ́n jókòó lé ní àti sisters wọn àtàwọn Latifa àti àwọn àmì náà Nàìjíríà bàbá yẹn ti wà láyé òótọ́ bàbá ti wà láyé òótọ́ wọ́n gbé wọn sáyé yẹn wọ́n tún tó pákó lé wọ́n tún àwọn bá rí ní tòsí wọ́n tún jẹ́ wé sí wọ́n ṣe wà rọ́yẹ̀ pèsè ẹ wá wo bí gbogbo wa ṣe wà ń bí ìsìn tá a bá pẹ́ dé ìsìn á ní wọ́n bá wa tán kí ló fi jẹ́ kó wú ẹni tẹ wá gbé síbẹ̀ nínú lẹ̀ tẹ ti gbogbo ẹ̀ tẹ tó wá rọ́yẹ̀ pẹ̀lẹ́ ẹ wá pẹ́ yìí dá kí ló kù fẹ́ nìyẹn níbẹ̀ kò sì sí fẹ́ kan ààrí ìjọ kan kẹ́ni kan tó kó òun nífẹ̀ẹ́ àbáwọn ya ẹ̀sìn wọn máa ní òyìnbó ni ó dàbó wò rẹ̀ bọ́ bẹ̀ wọ́n mú ayé yẹn ìyọjọ́ sàpadà torí bàtà bá ti ń fa pé ẹ̀sìn máa kẹ́kọ̀ọ́ fẹ́ bọ́ ni ó yà ẹ̀sìn máa yọ mọ̀ súnmẹ́yìn wọ́n sì máa ti yọ mọ̀ súnmẹ́yìn torí kọ̀ rọrùn ẹ wá ṣàánú bàbá yẹn pẹ̀lú àdúrà ẹ ṣàánú ìyá tí wọ́n bù bẹ́ẹ̀ tí wọ́n róyẹ̀ pẹ̀lẹ́ lórí bẹ́ẹ̀ tó yẹ pé ẹgbẹ́ kan yẹn náà ni wọ́n fi lélẹ̀ èyí tọ́lọ̀ ń bá ní káwọn èrò rántí tó bá tó rántí dẹ okùn tó wọ́n fi dé ẹ̀bùn pẹ́ anábì ní ẹ̀dẹ́ okùn yẹn ẹ bá ti gbé sílẹ̀ ẹ̀dẹ́ anábì jẹ́ ká mọ̀ ìgbé sàárè tẹ ní ẹnu ti dá níwákàlẹ̀ kan pé bí yóò rántí kó jáyà ó já ọ bí yóò rántí kó jáyà ó já ọ ọjọ́ tí ó fẹ́ dá nìkan nínú sàárè bí ó rà lè kó yára ẹ̀rọ bá wà Usman ohun àkọ́kọ́ tí wọ́n kọ́ sùn bẹ́ẹ̀ yóò máa ṣe wọ́n bí ìrànà gbogbo tó wà yìí fún gbogbo wà yìí wọ́n à lè yí báyìí wọ́n à lè yí báyìí àmọ́ àwọn àgbàlagbà ní ká máa ikú tó bá jẹ́ ní Ọlọ́run tó ṣiṣẹ́ dáadáa kọ̀ ná Ọlọ́run ní nǹkan kọ́ fẹ́ àyè fún ẹ bá gbọ́dọ̀ tó ọ̀nà Ọlọ́run ní nǹkan kan káyè yẹn bẹ̀rẹ̀ sí jáyè kẹfún yóò wá di dúpẹ́sì púpọ̀ àwọn adigun tó jẹ́ pé òun náà máa wò pé kódà kò ní rántí ẹ̀yìn tẹ wà láyé mọ́ yóò mọ̀ ṣe bí ìrànlá pé ló lọ bí ó ní ó dàbí kó ń kọjá bẹ̀ ó pé bẹ̀ ní. lọ́wọ́ ti dá ẹ̀fẹ̀ wo ojú ọ̀run là padà. yóò kí ni dáadáa tó wá ṣe sàárà tó ṣe ọmọ ọlọ́mọ tó ṣe dáadáa fún ìyàwó gan-an tóun náà àríyá ọkọ mi tó kú tíyàwó ń gbèsè pé. àdáyé mo yẹ tẹ́fà òun. àrí ìjọ kan arábìnrin kan bá mi sọ̀rọ̀ kan wọ́n ń sọ̀rọ̀ pé ìyáálé nǹkan ń gbọ́kọ̀ wọn ṣébi dákùn sọ fún kọ́mọ gbèsè pé mọ́ dákùn sọ fún torí pé kò mọ tí ẹni òun fèsì tí wọ́n ti gbé ẹ̀jẹ̀ sí. Ànábì gan sọ́sọ́ lọ́rọ̀ sọ́dà ó ní pẹ́ tó bá ti kú ẹ má sọ àbúrú ẹ̀ mọ́ torí ẹ̀ mọ tó ń fèsì ibi tẹ̀ fi hámọ́ yẹn. Kẹ̀sí sọ yẹn àlékún ìyá tó bá ń bẹ̀rẹ̀. Bàbá wa Usman wọ́n wá tẹ́ wọn sáyé yẹn àwọn ọmọ wa ní ká dákun kọ́lọ̀ dákun kó ṣe àyẹ̀yẹ láyé ìjẹ̀kú fún bàbá wa kó ṣe àyẹ̀yẹ láyé ìjẹ́ fún bàbá wa kó má ṣe àyẹ̀yẹ láyé ìnira fún bàbá wa kó ṣe àyẹ̀yẹ láyé àforíjì fún bàbá wa torí pé bàbá tó ṣe dáadáa fáwọn láyé Alhaji Usman wọn kírun kú
bàbá wa Usmanu wọ́n gba àwẹ̀ kú. Àgbàyàkú. Aláàjì Usmanu wọ́n tọ́jú ẹbí. Atọ́jú ẹbí. Bàbá wa Usmanu wọ́n tọ́jú ara. Atọ́jú ara. Aláàjì Hasan wọ́n ṣe rere kú. Àṣẹkú. Lọ́lá Kùránì kò ní jìyà. Àmín. Lọ́lá Kùránì kò ní jìyà. Ọlọ́pàá wọn láti àdébùwà Muhammad. Sallallahu alaihi wasallam. Wọ́n lá gbé bàbá yìí bí máa rí, ó bí àwọn ọmọ rí, tí wọ́n lè mú jókòó yìí sọ pé a fẹ́ tọrọ ìkẹ́ ìgẹ̀ fún bàbá wa. Ọlọ́run wọlá bẹ́ẹ̀, wọ́n sábà gbàgbọ́ bàbá wa.